kalẹ́ ẹ kú iṣẹ́ òní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde Jídé Moronfolú oníròyìn ẹgbọ́ròyìn náà. Ìjọba àpapọ̀ ti sọ wípé òun ṣetán fún ìfijì lílo ètò ìnáwó ìgbàlódé ẹ̀rọ ayélujára àti àwọn àgbékalẹ̀ tuntun láti pàdé àwọn ohun tí àgbẹ̀ kéékèèké nílò. Eléyìí wáyé bí ìjọba ṣe ń wá owó àǹfààní láti mú kí èrè oko gbèrú. Fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà, iṣẹ́ ọwọ́ kíkọ́ ju kíkọ́ okòwò lọ. Eléyìí jẹ́ ọ̀nà sí àti dádúró, dídá iṣẹ́ sílẹ̀ àti gbígbé ìgbé ayé ìrọ̀rùn. Eléyìí jẹ́ ohun pàtàkì tí ìjọba àpapọ̀ ń wá ojútùú sí tipasẹ̀ ètò ìrètí ìsọdọ̀tun ìdókòwò sínú ìdàgbàsókè iṣẹ́ ọwọ́ kíkọ́, èyí tí ilé-iṣẹ́ ètò ìdókòwò fún ará ìlú ṣe agbátẹrù rẹ̀ ní ìlú Àbújá. Fífò lójú òfurufú ní ibùdókọ̀ pápá ọkọ̀ bàálù ti Nnamdi Azikiwe International ní Àbújá ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọkọ̀ òfurufú ní Nàìjíríà ti gùn lé ìyanṣẹ́lódì lónìí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 11. Federal Airport Authority of Nigeria ti fi dá àwọn èrò ọkọ̀ bàálù fún ààbò tó dájú àti ohun gbogbo létòlétò ní iṣẹ́ òfurufú tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti yanjú àwọn ìpèníjà ìdádúró ọkọ̀ òfurufú náà. Ṣé ìwọ ṣe àkíyèsí wípé dídáàbòbò àwọn awakọ̀ yóò jẹ́ àbáyọrí àdínkù ìdá 50 ìjàmbá ojú pópó ní orílẹ̀-èdè yìí? Eléyìí ni wọ́n ṣe àfihàn rẹ̀ nígbà tí àwọn òṣìṣẹ́ ilé ẹ̀ṣọ́ ojú pópó ṣe ń ṣe ìdálẹ́kọ̀ọ́ fún àwọn awakọ̀ iléeṣẹ́ ìròyìn ìjọba àpapọ̀ NTA lórí dídáàbòbò ọkọ̀ wíwà àti àwọn ìṣọ́ra lójú pópó. Ẹ̀yin ará, wọ́n bá ìròyìn tá a ní fún yín láṣálẹ́ inú ẹ pàdé wa lọ́la nípa oore ọ̀fẹ́ Olúwa kó tó dìgbà náà ká sùn re o. Ó dàbọ̀.